mo kí onílé, mo kí àlejò, mo kí ọba, mo kí ìjòyè, mo kí gbogbo àwọn ọmọ ọ̀dá ayé nílé lóko lájò lẹ́yìn odi o. Olódùmarè ọba ńlá, ọba adẹ́dàá ṣẹ̀dá, kò ní jẹ́ kárí ń gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ o. Mo kí gbogbo ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, gbogbo ẹ̀yin ajìjàngbara tẹ́ ń jìjàngbara pẹ̀lú inú mímọ́. Gbogbo ẹ̀yin ajìjàngbara tẹ́ ń jìjàngbara pẹ̀lú ọkàn mímọ́. Ẹ̀yin tí ẹ jà nítorí owó, ẹ̀yin tí ẹ jà nítorí ipò, ẹ̀yin tí ẹ jà nítorí wípé ẹ ń wá ataṣé, àbí ẹ fẹ́ kán mọ̀ yín, àbí nítorí wípé ẹ ń pọ́n àwọn olóṣèlú lé, mo kí yín o. Ẹ̀yin tẹ́ dúró tán, ẹ̀yin ọmọ ọkọ gidi, mo kí yín o. Ǹjẹ́ rí mẹ́sẹ̀jì tí mo fi síbẹ̀? Ẹ rí mo fi síbẹ̀ wípé Saheed Shittu ọmọ àlè come over here because àwa ti sọ fún yín pé bó ṣe ń lọ la ṣe ń tẹ̀lé. Ẹ má bínú pé ó ṣe àárọ̀ kùtùkùtù àti pé ibi tí mo wà yìí, background ibi tí mo wà yìí, mo ń mú bá tèmi lọ láàárọ̀ kùtùkùtù yìí ni. Àmọ́ ó ní mẹ́sẹ̀jì kan tí mo rí tí Saheed Shittu ṣe show of olórí burúkú tí Saheed Shittu ṣe lánàá. Òun ni mo ní pé kí n wá fún ní èsì ọ̀rọ̀ ẹ̀ ní ẹ̀yìn èèyàn wa, ẹ jọ̀wọ́ ẹ bá wa sọ fún Ọlára wípé QueeEN Sheba ti wà níbí, ẹ sọ fún Ajérò wípé QueeEN Sheba ti wà níbí, ẹ sọ fún Ọ̀rọ̀gún Iléla wípé QueeEN Sheba ti wà níbí. A tún ti dé bí a ṣe ń dé, àwa láàmà wá, ẹ̀yin lẹ́ẹ̀mà bá. Bí ẹ̀dẹ̀ ṣe ń worí ètò yìí, ẹ jọ̀wọ́ ẹ máa bá wa pín. Ẹ má bínú wípé bóyá mo máa lo ohùn líle díẹ̀ nítorí pé àwọn Yorùbá sọ wípé wèrè la fi ń wo wèrè. Ẹni tó bá sọ wípé ọpọlọ òun ti jọba, òun ò lọ́pọlọ mọ́. Gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí wípé òun ò ní sẹ́ǹsì kankan mọ́. Sẹ́ǹsì tóun ní ni kóun máa ṣe orí burúkú àti wèrè lórí Facebook. Ẹ jẹ́ ká jẹ́ kó yé, nítorí wípé àwọn ọmọ àlè tó máa ṣẹ̀kẹ́ gbéǹgbé tó jẹ́ wípé ọpọlọ wọn kò sí ọpọlọ kankan bẹ́ẹ̀. Mo ti sọ fún yín síwájú pé tí n bá lo ohùn líle díẹ̀, ẹ má bínú. Torí pé tẹ́ bá lọ wo show off olórí burúkú tí ọmọ àlè yìí tó wà níwájú tẹ́ rí fọ́tò èyí tó ṣe, ẹ lọ sórí show ẹ̀, ó ń gbé gbogbo àwọn Yorùbá nation ṣépè ni. Ẹ jẹ́ n kọ́kọ́ béèrè lọ́wọ́ ọmọ àlè játijàti olórí burúkú ọmọ òfò ọ̀kan lọ́mọ Saheed Shittu, kò kí ń ṣe ọ̀kan lọ́mọ o, Saheed Shittu. Ó ń sọ nínú show off olórí burúkú ṣèmú ẹ tó ń ṣe lánàá wípé kò ní dá fún gbogbo àwọn Yorùbá nation. Ayé àwọn baba ńlá kú bá bá ẹ, òbò tó bí ẹ, ibi tó ti wá kò ní dáa fún wọn. Gbogbo nǹkan tó tara ẹ jáde bó ṣe ń ṣépè fún àwọn ọmọ Yorùbá nation, àwọn tó ń ṣeṣẹ́ tinútinú, tí wọ́n ń ṣeṣẹ́ tọkàntọkàn, tó ṣe ń ṣépè fún wọn, tó tún ṣépè fọmọ wọn. Gbogbo èpè tó ṣẹ́ pátápátá lágbára oòrùn tó yọ lókè yìí, lágbára ojú ọjọ́, bójú ọjọ́ ṣe ń mọ́, bójúmọ́ ṣe ń mọ́, gbogbo èpè yẹn tó ṣẹ́, gbogbo nǹkan tó fi okó di ẹbí jáde, gbogbo èpè yẹn ló máa lọ bá wọn tọmọtọmọ olórí burúkú alátaṣe. Abẹ́ máa rí olórí burúkú yìí, òun sọ fáwa wípé Yorùbá nation o, tí ìlú kan, president kan bá wà lórí ìlú kan tí wọ́n bá fẹ́ túlù mọ́ lórí, ṣó máa dáa. Ó wá ń sọ̀rọ̀, tó bá fẹ́ sọ̀rọ̀, tó bá fẹ́ advice Yorùbá nation, wàá fi ọpọlọ, wàá sọ ọpọlọ ẹ kalẹ̀, wàá sọ̀rọ̀ gidi lẹ́nu, kò kí ń ṣe èpè. Àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni. Ó rò bóyá wa tá à ń ṣe Yorùbá nation ní bíbá, ó rò bóyá àníṣẹ́ ni, ó rò bóyá àní time ni, ó rò bóyá àlọ́pọlọ, ó rò bóyá ọpọlọ ti wá sí sórí kodò bí ọpọlọ àwọn babaláku bá bá ẹ ṣe sórí kodò ni, tí wọ́n mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. Ìyẹn ìwọ Saheed Shittu ni mò ń bá wí o. Ṣé o mọ̀ pé ó ti ń ṣorí burúkú tipẹ́tipẹ́? Olórí burúkú ààrẹ, ìgbà kan ló máa ń bú àwọn ìṣẹ̀ṣe tó máa ṣépè, tó bá ti ń wá wọ fọ́lọ́wà olórí burúkú tó ti wọ kọ́mà, tí ọkọ lọ́mọ ti bá yí ẹ jẹ́ sórí Facebook. Tó bá fẹ́ wá nǹkan tó fẹ́ fi búùsù Facebook olórí burúkú ẹ̀, wà wá bọ́ síta Yorùbá nation tó mọ̀ pé ó ń exist lọ́wọ́lọ́wọ́, wà á máa fi wọ́n pa, wà á máa fi wọ́n wọ. Ó ní pé kò ní dá fún gbogbo àwọn Yorùbá nation, gbogbo ìdílé yín láti ìran kìíní títí dé ìran ẹ̀ǹdì, kò ní dá fún wọn, kò ní yẹ wọn, ayé wọn àtàbí gúgúrú ṣangíṣá ni. Ó rí pé ayé ẹ ti ta already, ayé ẹ ta ló ṣe lè dúró sí Nàìjíríà. Olórí burúkú ẹ, ìlú àwọn tó kóni lẹ́rú tó jókòó sí, ó ṣe kó àwọn ọmọ ẹ. Bí bàbá Tinubu ṣe di president nísìn tó ti mọ̀ wípé ayé ẹ ti dáadé, ẹ̀yin ènìyàn ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ máa bá wa pín. Bí bàbá Tinubu ṣe di president, tó mọ̀ wípé Nàìjíríà ti dáa fún ẹ, wípé bàbá Tinubu ti di president o, Nàìjíríà ti dáa o, wáì tí aláyé bàjẹ́ olórí burúkú ààrẹ ò ṣe kó gbogbo àwọn ìran ẹ fámílì ẹ̀kẹ́ lọ máa reside sí Nàìjíríà. Ìsìn ló ṣe máa ṣe I'm loyal to sí fún olóyè Sunday Igboho. Bàbá wa olóyè Sunday Igboho, ẹ jẹ́ lajú.
ẹ lajú dáadáa kẹ́ ẹ wo àwọn olórí burúkú aláyé bàjẹ́ nígbà tí ìrìn àjò yìí ti ń bọ̀ tó ti ń bọ̀ láti ilẹ̀ pẹ̀rẹ̀pẹ̀pẹ̀ tí ìrìn àjò yìí ti ń bọ̀ tẹ́ta tí ń tẹ̀lé àwọn olórí burúkú yìí tó bá ti ń gbóná tí gbogbo àwọn ọmọ àlè tí wọ́n ti ń pè yín lórúkọ burúkú tí wọ́n ti ń sọ orí burúkú ọ̀rọ̀ sí yín ẹ ní rí wọn ẹ lè rí wọn nítorí pé alábòsí ni wọ́n ní nǹkan kan tó fẹ́ gíìfù sílẹ̀ gbogbo ìṣubú yín ló ń wá ẹ gbọ́ nǹkan tó lórí burúkú sọ ẹlẹ́nu játijàti ó ní pé tí Ṣìfọlóyè Sunday Igboho bá wálé tán ó ní ẹni Yorùbá nation member kankan tó bá lọ síbẹ̀ ó lóun máa gbé nǹkan òun á máa fi fọ́ wọn lórí ni àrà ló máa pa ẹ́ ló máa pa gbogbo nǹkan tó tara ẹ̀ jáde àbò lórí burúkú ni ẹni ọmọ àlè játijàti aláyébàjẹ́ aláyé polúkúmuṣu ọmọ ìrankíran ẹni tí ò lajú tí ò ríran bàbá Tinubu tó sọ wípé wọ́n fẹ́ tùlù mọ́ lórí bàbá Tinubu gan mọ̀ pé ìlú ti tú kò máa yí ẹ ṣé tí ẹ ò tí ì di bàbá Tinubu fúnra wọn gan wọ́n mọ̀ pé ìlú ti tú wọ́n mọ̀ pé kò sí nǹkan kan mọ́ gbogbo nǹkan tí bàbá Tinubu ṣe lásìkò yìí wọ́n kàn fẹ́ máa ṣe wọ́n fẹ́ máa bring it back kò dẹ̀ ṣeé ṣe because ìlú yẹn ti bàjẹ́ láti 1825 gbogbo nǹkan tí bàbá Tinubu ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n try àmọ́ wọn ò lè dá ṣe tán because wọn ò ní long time 8 years péré 8 years ni wọ́n ní tó bá wá tún wá ṣe 8 years yẹn tán gbogbo nǹkan tó rò pé àwọn arrange yẹn àwọn Fúlàní tún máa dá padà sí bó ṣe ń suit wọn bí wọ́n ṣe ń ṣe táyé wọn tí ó fi ń dùn mọ́ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn Fúlàní á dá padà síbẹ̀ àbí kò fẹ́ dá fún ẹni ṣọ̀rọ̀ bóyá àwa àlọ́pọlọ ni tí babalákùbá bá ẹ ò bá ní brain tí àwọn ìran babalákùbá bá ẹ tí wọ́n bá ti kó wọn lẹ́rú sínú Nàìjíríà tí wọ́n ò lè sọ̀rọ̀ tí wọ́n ò ní sẹ́ǹsì tí wọ́n ò lè jà fómìnira ara wọn ìwọ ti wá bìlífù wípé generation tó wà nílẹ̀ yìí lásìkò tá a wà yìí ní sẹ́ǹsì a sọ fún ẹ wípé generation sọ̀rọ̀ sókè generation no nonsense àwọn àjòkó ti àwọn gọ́fúmẹ́ǹtì lọ́rùn because bí ayé bàbá wa ṣe rí ayé àwọn ìyá wa ṣe rí ayé àwọn ọmọ wa ṣe rí láti ilẹ̀ àwọn ò ní jẹ́ káyé títí wá rí bẹ́ẹ̀ Nigerian government ló bá yà wá jẹ́ yes ṣóǹgbó olórí burúkú ọmọ àlè játijàti Nàìjíríà wọn gángan ló ń sọ́pọ́ọ̀tì ó sọ wípé bàbá Tinubu ní pírẹsidẹ́ǹtì o àwa Yorùbá nation a fẹ́ da ìlú mọ́ wọn lóru àbò lórí burúkú yẹn kí bàbá Tinubu tó dé presidential làwa Yorùbá nation ti ń ṣe Yorùbá nation wa even bàbá Tinubu gan wọn ò bìlífù nínú one Nigeria òun ló ṣe jẹ́ pàṣípò tán débẹ̀ wọ́n rí wípé àwọn Fúlàní ti bà gbogbo bẹ̀jẹ̀ lọ́ ṣe ń sáré kọ́ọ̀tì àwọn nǹkan kan lọ́ ṣe ń kọ́ọ̀tì àwọn nǹkan kan sharp nítorí ìran Yorùbá ṣé bàbá Tinubu lè kó ìran Yorùbá kó lóko ẹrú ni bàbá Tinubu kò máa do the rest and do their best and leave the rest ni yes Nigerian country is turn by turn tí wọ́n bá gbé lẹ́yìn ẹ̀mí àgbẹ̀ fún ẹ lọ́la àwa ń sọ fún ẹ wípé àwọn olórí burúkú tó máa padà gba power a ní wọ́n máa padà ṣe kíni wọ́n máa padà tún dá gbogbo iṣẹ́ bàbá Tinubu rú olórí burúkú ṣé ìfìlà olórí burúkú tó máa ń dé tàbádé sọ̀rọ̀ nísìnyìí àwọn kan á ní àti mẹ́sìn mọ́ nígbà tá ẹ bá ṣí orí yín sílẹ̀ kẹ́ jẹ́ kí òòrùn kókó pa ọpọlọ yín báwo lọpọlọ yín ṣe fẹ́ pé báwo lẹ ṣe fẹ́ ronú láròjinlẹ̀ olórí burúkú ọmọ ẹrú ṣó mọ adúró ogun tó jà kó o tó dá Amẹ́ríkà jọ wá sọ fún wa bó ṣe délé bó ṣe dá Amẹ́ríkà ibi tó wà yẹn wá sọ fún wa bó ṣe débẹ̀ ìrìn àjò wo lórin tó fi débẹ̀ ṣé àwọn Nigerian government ló sponsor ẹ̀ lọ síbẹ̀ bàbá Ìgbòho àwọn olórí burúkú kan ti wà ní ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ yín bàbá Ìgbòho lọ́pọlọ bàbá Ìgbòho mọ̀ wípé alátaṣe ni ẹ́ gbogbo 3-4 months ago 5 months ago tí àwọn olórí burúkú kan wá sórí Facebook tí wọ́n ń ṣe àṣírí ńlá part 1 to 1000 tí wọ́n ń pe bàbá Ìgbòho ní orúkọ burúkú tí wọ́n ń pè ní Sunday Kotonu olójú dúdú wọ́n wọ́n bú gbogbo àwọn ọmọ ẹ̀ wọ́n ṣépè olórí burúkú ẹ̀wẹ̀rí ẹ̀ má sàpamọ́ mà ní àmàrí wèrè ara ẹ̀ ń takò wá gbèjà olóyè Ìgbòho àbẹ́ ẹ̀ máa rí wèrè ó wá ti rí wípé àsìkò ti tó tí bàbá wa fẹ́ padà wèrè wá ń ṣe packaging olórí burúkú bá ń kárẹ̀rẹ̀ asọ̀rọ̀ sọ bótò tó ní tóun bá ti sọ̀rọ̀ àsọtán ọ̀rọ̀ lòun máa sọ tóun máa tún fi tọ́rọ̀ ṣe ẹrú àwọn olóṣèlú ẹrú Fúlàní MC brother wa MC Olúọmọ gbogbo àwọn tó ń ṣe politicians lásìkò tá a wà yìí wọ́n mọ̀ wípé Nàìjíríà ti wó ó ti bàjẹ́ that's why tí wọ́n ṣe
try gbogbo power wọn wípé kí bàbá Tinubu ti ẹ̀ débẹ̀ bóyá wọ́n kàn lè rí ìgbésí ayé kínkínní. Ṣé kò máa yí ẹ aláyé bàjẹ́? Wọ́n kàn lè rí ìgbésí ayé kínkínní fún wa nínú bí àwọn Nàìjíríà ṣe rún ayé àwọn ọmọ wa tó ṣe rún wa tó pátápátá tó ṣe rún wa mọ́lẹ̀. Olórí burúkú yín ẹ máa ní page, ẹ máa ní thousands of followers, àmọ́ ọ̀rọ̀ tó máa ń já mo máa ń surprise àwọn wo ló ń follow yín gan. Mo máa ń wà wonder wípé àwọn wo ló máa ń jókòó ti show yín tí wọ́n máa ń gbọ́ orí burúkú show of shame tẹ́ máa ń ṣe. Kò yé mi o, because táwọn èèyàn míì bá ní ọpọlọ irú ìwọ yìí kò yẹ kó máa gbóhùn ẹ mọ́ lórí Facebook, kò yẹ kó máa sọ̀rọ̀, because gbogbo àwọn ọ̀rọ̀ tó máa ń sọ jáde kò kí ní sense, kò mú ọpọlọ dání, kò mú ọpọlọ pípé wá. Ọ̀rọ̀ bí àwọn ọ̀rọ̀ olórí burúkú, àwọn ọ̀rọ̀ asínwín, ẹ mọ̀ pé ọ̀rọ̀ wèrè náà ló máa ń tẹnu wèrè jáde, ọ̀rọ̀ asínwín ló máa ń tẹnu asínwín jáde. Sórí Saheed Shittu, jẹ́ kí orí àwọn tó bí ẹ jẹ́ kó rí wọn pé calm down, kó má ṣe orí burúkú. Àwọn wo ló fẹ́ sọ fún pé kí wọ́n má ṣe Yorùbá nation mọ́ nítorí pé Nigerian president ti wọlé, kí ló káyé? Àwa sọ fẹ́ pé àwa mọ nǹkan tó ń jẹ́ Nàìjíríà ni. Ó gbọ́ etí àwa wà ti di àwọn mọ nǹkan tó ń jẹ́ Nàìjíríà. Nàìjíríà agenda ti cancel kó lọ́rọ̀ ìgbésí ayé tàwa. Ogun Nàìjíríà Ọlọ́run má jẹ́ káwa rí mọ́, because a mọ nǹkan tí Nàìjíríà ń fojú wa rí, àti pé olórí burúkú ara ẹjọ́ mo fẹ́ bí ẹni ìbéèrè kan. Ẹ bá ń gbé fídíò yìí lọ bá wèrè o, because eléyìí tí mo ṣe fún ẹ mo wá fún ẹ ní inch. Tí n bá máa go deeper, mo fẹ́ tí n bá máa go deeper fún ẹ, mo fẹ́ go deeper yẹn gidi gan, mo fẹ́ kí máa fún ẹ jẹ tó jẹ́ pé ó máa ba ìyá láìjà ẹ níbi tó bá wà. Ẹ máa ń bìlífù wípé ẹ̀yin onímọ̀ líle yìí kò kí ń ṣe gbogbo ẹ̀yin mùsùlùmí o. Ẹ máa ń bìlífù pé ẹ mèpè ṣẹ́, because báwọn àfáà yín ṣe kọ́ yín nìyẹn kẹ́ máa ṣépè. Tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ kékeré kẹ́ fẹ́ pè sí, because àwọn àfáà yín bó bá ṣe ń kọ́ yín ní kéwú, èpè ló máa fi ń kọ́ yín ní kéwú. Gbogbo nǹkan tó fi kọ́ yín ní ìdílé mùsùlùmí bí nínú ẹ̀sìn mùsùlùmí bí èpè èmi gan ti lọ lé kéwú rí. Àmọ́ bá àfáà ṣe máa ń gbọ́mọ kéwú ṣépè, àìmọye àfáà tó ti gbá wa ṣépè sẹ́yìn tó jẹ́ pé ìgbà ya àgbọ̀n àròbóyá Muhammed ló sọ fún yín, àròbóyá wà nínú àdéhìtì náà ni wípé tí àfáà bá ti sọ̀rọ̀ kékeré kan kó gbọ́mọ lẹ́yìn ẹ̀ ṣépè, àrà ló máa pa ẹ́, ògùn lákàyè òṣì mọ́lẹ̀ ló máa fẹ́ jẹ́ ẹ̀wẹ̀. Olórí burúkú ọmọ òfò ọmọ àlè, alátaṣe alábòsíá, ẹ̀yin tí ẹ lè help now. Ìgbà ayé COVID-19 nígbà tí àwọn ìyá wa tí gbogbo wọn nígbà ayé Buhari COVID-19 wọ́n sọ wípé ṣé tó bá jẹ́ pàwà la wà ń bẹ̀ ìgbà tí Buhari ó fẹ́ tùlù mọ́ wọn lórí, ìlú wo lẹ́ni? Olórí burúkú ta ló kọlù yín jọ? Ó dàbí wípé olórí burúkú yóò mọ orísun ààrẹ, ó mọ bí tó ti ṣàn wá bí omi àmú. Mi ò lè blame ẹ, because Nigeria as a whole ó ti gbé ẹ lọ́pọlọlọ, ó ti delete history. Ẹ̀yin Yorùbá gan ẹ mọ̀ wípé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe dénú Nigeria. Kí ni language Nigeria? Kí ni culture Nigeria mo fẹ́ gbọ́? Kí ni tradition Nigeria? Kí ni nǹkan tó jẹ́ nǹkan pàtó kò lè sọ fún mi pàtó wípé Nàìjíríà rẹ o, èdè Nàìjíríà rẹ o, ẹ̀sìn Nàìjíríà rẹ o, Nàìjíríà rẹ, àti wípé ẹ̀yà mélòó gangan ló wà nínú Nàìjíríà? Olórí burúkú tó bá jẹ́ wípé gbogbo àwọn àgbààgbà tó wà lókè yẹn wọn mọ truth ni wọ́n ṣe ń bẹ ọmọdé, wọ́n ṣe sọ pé kí ọmọdé yẹn mọ́ wálé, wọ́n ṣe ń sọ wípé ibi tó wà yẹn ó yẹ kó wálé. Àbí ò tí gbọ́ ṣó tí bàbá olóòtú ṣe, bó ti ẹ̀jẹ̀ wípé àwọn náà wọ́n lọ síwájú wọ́n lọ sẹ́yìn, àmọ́ a dúpẹ́ wípé wọ́n mọ òtítọ́. Olórí burúkú bàbá Tinubu tó sọ wípé ó di president, fine, bàbá wa ní. Tí bàbá wa nígbà tí à ń sọ̀rọ̀ sí bàbá wa ta sọ wípé Tinubu bí wa torí inú bí gbogbo àwọn ọmọ Yorùbá, because tó bá wo ìgbà tí bàbá yẹn ti kọ́kọ́ rule, tí bàbá yẹn ti lórúkọ nínú gbogbo Èkó, ìran Yorùbá ń jẹ́yà lábẹ́ orúkọ bàbá Tinubu náà. Ṣebí gbà tí bàbá Tinubu débẹ̀ bóyá bí 14, 15 àbí 16 days ago yìí ni wọ́n ẹ̀ṣẹ̀ wá ń fi ẹ̀rín sí ìran Yorùbá lẹ́nu. Ìwọ mọ àwọn owó tí bàbá Tinubu ti rí lẹ́kọ̀ọ́ dànù tí ìran Yorùbá ń jẹ́yà tí bàbá Tinubu ò tiẹ̀ wo bẹ̀ rárá ni. Wọ́n wo bẹ̀. Ìgbà ayé COVID-19 ni mo fẹ́ bí ẹ́, nígbà táwọn bàbá wa tí wọ́n mú wa gàrí mu, tí wọ́n kó gbogbo ẹ̀wà ráìsì sínú inú store tí wọ́n kó jáde fáwọn èèyàn wa. Níbo lolórí burúkú ẹ wà? Mo ń bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni o. Ìgbà táwọn Boko Haram tí wọ́n ń dúnbù gbogbo àwọn ọmọ Yorùbá káàkiri gbogbo country to country, níbo la ṣí èrè ẹ wà? Ṣé báwọn Yorùbá nation ló ń pariwo síta pé kẹ́yẹ́ dúnbù àwọn èèyàn wa mọ́?
àwọn Yorùbá nation kan ló ń ṣe gbogbo rally gbà tó ń ṣe rally tí àwọn ọmọ kan ṣe rally káàkiri gbogbo England gbogbo everywhere tí wọ́n fi ẹ̀hónú wọn gbogbo àwọn akọ́nilẹ́rú wípé àwọn Fúlàní ń pa wá olórí burúkú ààrẹ ò máa dá sí ṣebí ìran ẹ̀ tó wà nínú Nàìjíríà ṣebí àwọn ló ń pa olórí burúkú aláyébàjẹ́ ọmọ àlè ọmọ òfò ọmọ rádaràda èpè tí mò ń ṣe yìí ìwọ ló deserve ẹ̀ because wọ́n ní wípé òkò tá a bá sọ mọ́pẹ́ lọ́pẹ́ ń sọ mọ́ ni kò lè fi èpè kó fi wá mú kó wá fi máa wẹ̀ wá kẹwàá sọ wípé ká máa sọ̀rọ̀ gently ẹ̀yin má bínú o tẹ́pẹ̀ yẹn bá irritate yín ẹ lọ sórí show lórí burúkú ẹ lọ gbọ́ gbogbo ohun tó ń sọ ń bẹ̀ ó wá ń sọ̀rọ̀ bí wípé gbogbo nǹkan tá à ń ṣe bóyá kò ní meaning bóyá kò ní sense ta ni ẹ́ Saheed Shittu ta ni ẹ́ kí ló jẹ́ kí ló já mọ́ tó máa sọ fáwọn wípé káwa má ṣe Yorùbá nation mọ́ àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni Olódùmarè ọba òkè ló pe àwa sínú Yorùbá nation ò wá pé èèyàn kan ló kọ́ ló wú jáde adániwáyé ló gbé Yorùbá nation sílẹ̀ kò dẹ̀ sí bẹ́ẹ̀ ṣe lè ṣe Yorùbá nation is the end of the story àbọ̀ ayé ẹ fẹ́ ta ni bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó mọ ìran ó mọ ya àwọn ọmọ tó tẹ̀bí ń pa ní Nàìjíríà ni bàbá Tinubu wọn ì tí ráyè wọ́n sì wà nínú ibi tó sì wà nínú tó sì ń fáìtì àsìkò tí bàbá Tinubu wà yìí corruption ni bàbá Tinubu sì ń fáìtì lọ́wọ́lọ́wọ́ wọn ì tí ráyè pé bẹ́ẹ̀ wọ́n fún wọn lóúnjẹ àbọ̀ ayé ẹ fẹ́ run ni corruption ló ń fáìtì lọ́wọ́lọ́wọ́ wọn ì tí ráyè wípé wọ́n fẹ́ fún wa lóúnjẹ because bàbá Tinubu gan mọ̀ wípé gbogbo ẹ ti bàjẹ́ ó ti corrupt jù ayé Nàìjíríà ti run ìgbà wo ni bàbá Tinubu fẹ́ fight corruption tán kó tó ẹ̀ṣẹ̀ wá tún wá kàn sí wa wípé okay the next thing yìí o mo fẹ́ máa fún yín lóúnjẹ ọmọ yẹ ọmọ tó ti jí láàárọ̀ tí wọ́n ti ròyìn jẹjẹ ni àbọ̀ lórí burúkú ni yàrá ìyá ẹ̀ ni yes olórí burúkú ni àwọn tó bí ẹ wọn ò tó ẹ dáadáa ò kí ń ṣe ọmọ ọkọ ò gbẹ̀kan bóyá wọ́n dẹ̀ kọ́ ẹ ò gbà bọ̀ mí ìṣọ́ pé wọ́n kọ́ ẹ torí pé tó bá jẹ́ pé mọ́mí ẹ ṣe iṣẹ́ takuntakun wípé kó má bàa ṣí èrè ò bá má yẹ lórí burúkú sórí Facebook ìyá ẹ̀yin òbí tẹ́ bá ti ń bí ọmọ ẹ máa tọ́ ọmọ yín kó bá lè ṣe kíni tó bá ti dàgbà sókè kó mọ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ kó mọ ọ̀rọ̀ tí wọ́n máa gbé kalẹ̀ kó ṣe pé kókò lanu ha kọ́rọ̀ olórí burúkú máa jáde lẹ́nu wèrè mò ń bí ẹ ni o ìyẹn wọ Saheed Shittu àsìkò gbowó ní bàbá Tinubu fẹ́ fight corruption dì gbogbo àwọn tí bàbá Tinubu ń yọ tó ń fight pẹ̀lú corruption ṣe báwọn náà fi bàbá Tinubu síbẹ̀ àbí kò kí n ṣe nítorí Yorùbá nation ni wọ́n ṣe gbé power fún bàbá Tinubu ṣé àwọn Fúlàní ṣé wọ́n ní mission káwọn fẹ́ gbé power lẹ̀ because gbogbo fáìlì olórí burúkú tí wọ́n ti fi bà Nàìjíríà jẹ́ tó bá gbélé bàbá Tinubu lọ́wọ́ tí bàbá Tinubu bá go through gbogbo fáìlì yẹn bàbá Tinubu gan mọ̀ wípé it's a scam àmọ́ nítorí wípé wọ́n mọ̀ wípé Yorùbá nation will break Nigeria bó ṣe ń lọ yẹn tí Yorùbá nation bá ń lọ bó ṣe ń lọ yẹn without wípé bóyá wọ́n gbé fún ẹni Yorùbá government kankan àbí wọ́n gbé fún ẹni Yorùbá indigenous kankan wọ́n mọ̀ wípé Yorùbá nation máa break Nigeria àwa tá à ń lọgun Yorùbá nation ṣòro bóyá tẹ́ńtẹ́ là ń ṣe ni a ní kẹ́ má wọ̀rì gbogbo ẹ̀yin ọmọ àlè aláyé bàjẹ́ nínú ọmọ ọkọ ànọ́run máa fà yín yọ tí gbòǹgbò èmi Adéjọkẹ́ QueeN Sheba ni mo sọ fún ẹ Nàìjíríà tó sọ pé o máa lọ tí àbá Ìgbòho bá ti délé tó ló máa lọ máa fọ́ igi mọ́yàn lórí tó bá wá sí Nàìjíríà tí àbá Ìgbòho bá dé ilé ní Nàìjíríà lẹ́ni èmi Adéjọkẹ́ QueeN Sheba máa lọ Nàìjíríà tí ìwọ Saheed ti Shittu Saheed shit tí ò bá wá sí Nàìjíríà wá fọ́ nǹkan mọ́ àwọn Yorùbá nation lórí àrà ló máa pa ẹ́ tí ò bá lọ ilé bàbá wa ṣe fọlọ́yè Sunday Igboho tó lọ ṣe ọmọ gẹ̀ẹ́sìmá níwájú ilé wọn pé kí àwọn Yorùbá nation kí wọ́n máa wọlé sí inú ilé bàbá yẹn tó bá ṣe bó o ṣe sọ nítorí pé lórí burúkú ẹnu lẹ níbi tajà kàrà tí nǹkan bá ti ń wọ yíyíyíyí tó lórí tí bàbá Ìgbòho bá wọlé ṣó lórí burúkú yìí tí ẹ lè lọ èyí tẹ́ ti fẹnu já wáyà èyí tẹ́ ti fẹnu bá gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbóná lẹ ṣe ń tutù ẹ̀ mọ́ bí tẹ́ fẹ́ dúró sí ṣèké ṣáájò ṣọ̀tún ṣòsì má bàa bì kan jẹ́ kárí mi olórí burúkú tí bàbá Tinubu bá fi bíyà bíi 3 or 1 káṣẹ̀ ní bàbá Tinubu fi 1 year fight corruption ṣé bàbá Tinubu lè fi ọ̀sẹ̀ lè fight corruption tó wà ní Nàìjíríà tán ni jẹ́ tó wá ṣọ́ọ̀kì ẹ̀ olórí burúkú ọmọ àlè tí bàbá Tinubu bá wá fight corruption yẹn tán tí bàbá Tinubu bá kúrò mẹ́ láti after 8 years corruption yẹn máa padà because àwọn tó ń rúlù bẹ̀tẹ̀lẹ̀tẹ̀lẹ̀ oní corruption ni wọ́n àwọn òde mọ another language ju corruption mi lọ́yà ìyẹn tún kọ́
àní àwọn tí bàbá Tinubu ń fight corruption lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ẹ̀ ní ibi tán wà yẹn sẹ́ tí bàbá Tinubu bá wá fight gbogbo corruption yẹn tán tí bàbá Tinubu bá kúrò ńbẹ̀ after 8 years sẹ́ àní àwọn tí bàbá Tinubu àní gbogbo corruption tí bàbá Tinubu fight ó sì máa padà replace back because àwọn yẹn ìgbésí ayé tó máa ń gbé ìgbésí ayé corruption ni wọn ò dẹ̀ ní another thing tó máa ń ṣe wọn ò gbọ́ another language ju corruption language lọ àbóyáwèrè ni. So after 8 years nísìn olórí burúkú yín tó bá bẹ̀rẹ̀ sí ní túnṣe tó bá bẹ̀rẹ̀ sí ní pa àwọn ìran wa bíi chicken tó ń pa wọ́n bíi chicken tó ń pa wọ́n bíi chicken olórí burúkú yín ẹ̀yin náà lè máa padà bọ́ sórí social media lẹ́tí wọn máa ké lè wọn máa gbó lè wọn máa ké ẹ̀ tí ẹ̀ ní iṣẹ́ máa sọ́ gan ni gbogbo ilé tó ti ṣe sẹ́yìn èwo lẹ́sán bẹ́ẹ̀ ṣebí ìjà ẹ̀sìn olórí burúkú yín gbájúmọ́ sórí nǹkan tó gbájúmọ́ tó mọ̀ ṣe nígbèésí ayé ẹ̀ ó jẹ́ gbájúmọ́ ìjà ẹ̀sìn tó wá ń jà òun náà ni kò gbájúmọ́ tó bá gbẹnu wọ Yorùbá nation kò ní yẹ Adéjọkẹ́ Queen Sheba ló ń sọ̀rọ̀ mi ò tí jẹ nǹkan ata mi ò tí jẹ nǹkan epo kó bá lè mọ̀ pé Yorùbá nation no be play ó ń ká wa lára gidi gan ni orí wípé on my way to go somewhere ni mo wà ń ṣe live chat kó bá lè mọ̀ wípé àmúlélẹ́rẹ́ àná àwọn ìran wá fẹ́ kúrò lóko ẹrú ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ìṣínwẹ́wẹ́ ẹ̀yin ìgbín tó máa ń ṣà nínú odò ẹ̀ ń sọ wípé bo la fẹ́ gbà ayé ẹ fẹ́ bàjẹ́ ni àní ìwọ Shittu tó bá divide tó wá divide ara ẹ̀ sí 1 million bàbá ńlá kú bàbá yín tẹ́ ẹ bá pọ̀ tẹ́ ẹ pọ̀ títí dé olórí yín lókè kò sẹ́ni tó lè stop Yorùbá nation because Yorùbá nation is no ẹ̀yin ẹjọ́ ẹ má jẹ́ kí n ṣòyìnbó sọ negotiation ẹ má jẹ́ kí n sọ kí mi gbóyìnbó èmi ò gbóyìnbó Yorùbá nation kò sí ẹni negotiation kankan bẹ́ẹ̀ pé ẹ ṣe ká má ṣe mọ́ àbí ká ṣe mọ́ irú àwa yìí àwa ò kí ń táyà àní táwa bá ti tẹsẹ̀ bodò àwa ò kí ń sọ wípé òtútù tún mú àwa mọ́ tí àwa ò bá sì rí ìdí nǹkan ṣé rí ibi táyé yìí ti bàjẹ́ ni wípé gbogbo àwọn bàbá wa tí wọ́n ń ṣe Yorùbá nation lọ́jọ́ sí àwọn yẹn Olódùmarè ò tí ì ṣe tán láti gba Yorùbá nation fún wọn ni ṣòwárí àwa generation Aquarius generation táwọn ń ṣe Yorùbá nation yìí tí àwa ò bá tí ì rí rúùtù nǹkan tá a bá mú láti òkè láti from the beginning tí àwa ò bá tí ì tọpinpin yẹn kó dé end of the journey àwa ò kí ń jáwọ́ ó mì nígbà tí tòṣe ó sì máa rí gbẹkẹ ó dẹ̀ sì máa ṣépè dáadáa because gbogbo expectation yẹn lórí irọ́ ni àwa ò lè ṣe because irú ìwọ ìkọ́ ló máa sọ fáwa because àwa gan mọ̀ wípé ìwọ gan wà lóko ẹrú irú àwa ìlàwà fẹ́ gbà ẹ̀ kúrò lóko ẹrú torí tá yí ẹ bá dáadé tán tí ilẹ̀ Yorùbá yẹn bá dáadé tán irú yín náà lè máa ṣorí burúkú nínú ibẹ̀ so ìwọ kọ́ ló máa sọ fún wọn wípé ẹja ló wà nínú sandin ọgbọ́n àbò dáhùn kọ́kọ́ lọ ka history ẹ̀ kó tó lè gbẹnu olórí burúkú bá wa sọ̀rọ̀ kọ́kọ́ lọ bèrè wípé kí ló kọ́kọ́ exist before Nigeria kí wọ́n tó lè bọ́ síta kó tó wọn bá wa sọ̀rọ̀ kọ́kọ́ lọ jókòó dáadáa kọ́kọ́ lọ mọ bí tó ti ṣànwá bí omi àmù kí wọ́n tó lè bọ́ síta kó wọn bá wa sọ̀rọ̀ ẹni tí ò mọ history tí ò mọ nǹkan tó ń function lórí ilẹ̀ tí ò mọ bí ilẹ̀ ẹ̀ ṣe jẹ́ tí ò mọ báwọn èèyàn ṣe ń ṣe lórí ilẹ̀ tó jẹ́ pé ìwọ kọ́ wà níjọba ilẹ̀ àwa kọ́ni lẹ́rú o kò ní free internet ó wá wò wípé kó máa ṣorí burúkú lórí Facebook irú ìwọ yìí ló máa bá a sọ̀rọ̀ tẹ́ máa dá ẹ lóhùn olórí burúkú aláyé bàjẹ́ reason tí mo fi dá ẹ lóhùn òun ni èpè tó ń ṣe fáwọn Yorùbá nation kò ní dá fún babaláku bá bá ẹ 1 million times àbáyé ẹ fẹ́ bàjẹ́ ni ọ̀rọ̀ bóyá àkọwé rẹ̀ jẹ ni àwọn òkọwé rẹ̀ jẹ bàbá Tinubu gan mọ truth ṣé kò máa yí ẹ gbogbo àwọn MC Mùsùlùmí gbogbo àwọn MC Mùsùlùmí olú ọmọ gbogbo àwọn olóṣèlú everybody mọ truth but reason tí wọ́n fi ń wò wípé wọ́n wá wò wípé sórí wa ló yẹ kí Nàìjíríà ti pín orí wa ló ti máa pín because there is nothing you can do about it ju wípé kó pín lọ láì pín ẹrọ bóyá ìran Yorùbá máa kúrò lóko ẹrú ni bàbá Tinubu tẹ́ gbọ́kànlé 8 years lásán ló máa fi fún yín life ìyẹn tó bá lè rí fún yín gan torí pé for now iṣẹ́ pọ̀ lọ́rùn bàbá Tinubu iṣẹ́ tí bàbá Tinubu máa ṣe ó pọ̀ yaburata ó yampian kò dẹ̀ tí kàn yín ṣé ẹ ti gbẹ̀yìn ọmọ Yorùbá wọ́n máa pè yín kó ì tí kàn yín ó wá lè jẹ́ pé bóyá bíi after 5 years ló máa tó kàn yín because gbogbo nǹkan tó wà ńlẹ̀
nínú ọ́fíìsì Abuja bàbá Tinubu gbọ́dọ̀ fight ẹ̀ ó jẹ́ pọ̀ yẹn so agenda titi yín bóyá 2020 let me say bóyá 2029 ló tó máa kàn yín ló tó máa ṣíwèé ìrántí kàn yín ṣọgbọ́n àbọ̀dáhùn because gbogbo àwọn gbèsè ńláńlá táwọn Nigerian government ti já tó wá gbélé bàbá Tinubu lọ́rùn kí bàbá Tinubu bàbá fèsì ẹ̀yẹn bàbá Tinubu sì máa ṣe analysis wọ́n sì máa ṣe gbogbo àwọn nǹkan yẹn iṣẹ́ pọ̀ lọ́wọ́ bàbá Tinubu gidi iṣẹ́ pọ̀ lọ́wọ́ bàbá Tinubu tó máa ṣe gbogbo iná tí bàbá Tinubu sign gbogbo ẹ̀ tó ń ṣe àwọn tí wọ́n sign ẹ̀ fún wọn tí máa ṣe yẹn ń tẹ̀ because gbogbo nǹkan tó máa fi ṣe kò sí ńlẹ̀ kò sówó gbèsè pọ̀ jù gbèsè ti pọ̀ jù ní gbogbo Nàìjíríà gbèsè pọ̀ everywhere ìwọ wá ń sọ wípé àwa wá rí mission with Madam Fodio tá a mọ̀ wípé gbogbo Nigeria as a whole is a lórí irọ́ Nigeria is a scam mission with Madam Fodio ló wà nínú àwọn Fúlàní tá a wá rí tójú wá ríran kedere tó lóṣùmọ̀rẹ́ ti fi wọ̀n wá nínú tó tún fi wọ̀n wá níta tá a rí kedere wípé ìran Yorùbá ibi tó ń lọ yìí kò kí ń ṣe tá a bá lè tẹ̀lé ibi ìgbésẹ̀ yìí gbogbo wa a máa padà parun ni àwọn Fúlàní ló máa padà sọ ilẹ̀ wa di ilẹ̀ Mẹ́kà wọ́n á sọ ilẹ̀ wa di ilẹ̀ Mùsùlùmí àwa ríran wípé no generation yìí sẹ́ àní a máa yan ìran aládé ìran àwọn ọmọ káàró òjíire ìran aládé a máa yọ wọ́n kúrò lóko ẹrú ẹ̀yin ọmọ àlè tó jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe délùú òyìnbó gan ẹ̀yin gan lẹ mọ̀ bó bẹ́ẹ̀ ṣe débẹ̀ ẹ̀yin wá jókòó sí kọ́nà ẹ wá nítorí pé ti rérò nítorí pé 14,000 15,000 100,000 120,000 wọ́n ti ń wò yìí ẹ wá fẹ́ pa wá ẹ wá rò bí ẹ lè pa wá lẹ́nu Nigerian government àná olórí burúkú Shittu wá gbọ́ Nigerian government àná gan kò tó pa wá lẹ́nu mọ́ Nigerian government àná tó jẹ́ páwọn ni wọ́n jẹ́ àná tí ò kì í ṣe ọmọ wa tó wà ń bẹ̀ lẹ́ni kò rí wa pa wá lẹ́nu mọ́ because gbogbo bá ṣe try kó pa wá lẹ́nu mọ́ àpamọ́ ó rí pé Yorùbá nation ṣì exist láti 4 years ni àwọn Biafra nation dà wọ́n sì mọ̀ wípé ìran Yorùbá àwa bá ṣe wà yìí àwa àsìkò táwa yà wá ní àsìkò yìí àwa tá à ń ṣe Yorùbá nation ìgbàǹgbara àwa ní hero Yorùbá people for now olórí burúkú ọmọ àlè àwa máa lajúlẹ̀ káwọn ìran wa máa kú olórí burúkú ó gbọ́ ohun tí bàbá Kọ́lá ló tún sọ wọ́n láwọn Fúlàní tún ti dìde wọ́n ti ń pa àwọn èèyàn káàkiri aláyé bàjẹ́ ọgbọ́n bó ṣe sọ ní kí ọ́nẹ́sì kò yá ó láwọn nídìí bàbá wa Ìgbòho ṣebí Nigerian government ní military ṣé wọn ò ní military ni gbogbo àwọn military tó máa ń kọ́ síta kọ́ wa pa wá tá bá ti ń pariwo Yorùbá nation wáyé tó ń kọ́ lọ sí nígbó kọ́ lọ fi fight Boko Haram tó wà ní Ìsẹ́yìn olórí burúkú ọmọ òfò ọmọ àlè olórí burúkú support olóṣèlú ó mọ bí tó fẹ́ dúró sí fira ẹ̀wọ̀n síta gbogbo ayé mọ̀ pé olóṣèlú ni ẹ́ support olóṣèlú fi bàbá wa Ìgbòho lẹ̀ several time without number ni bàbá yìí ti ń sọ fún yín wípé no going back ṣé tí ẹ di ní àbò kọ̀ọ̀kan mọ́ ẹ̀yìn etí ògbọ́rọ̀ ni àbí olórí burúkú tẹ̀ láwọn eléyìí ni èèyàn máa sọ fún yín pé no going back ẹ ṣáà máa fẹ́ rúra yín mọ́ lára yẹn látàṣẹ́ àná àti pẹ́ àfẹ́yìn ẹ máa lọ because ìgbà tí bàbá yẹn wà nínú ayé pẹ̀lú yín ló rò pé yàn ní yín èèyàn ló pè yín náà èèyàn ló pè yín because gbogbo yín lẹ́jọ́ máa ń sọ̀rọ̀ lẹ́jọ́ máa ń phone ẹjọ́ máa wà lórí call ó lè bá yín sọ̀rọ̀ fún dídí 1 hour 2 hours gan kò mọ̀ pé ẹranko lásán ni yín ìkejì ajá ẹ̀yin tó jẹ́ pé ẹ lè help ẹ̀yin tó jẹ́ wípé onílé yín á bá olórí burúkú yín á bá onílé ẹ tẹ̀ kì í ṣe yẹlé because ẹyẹlé ò kì í bónílé jẹ kó bónílé mu kó dọjọ́ kú kó yẹrí ó ní ẹyẹ kan tó máa ń yẹrí tó bá ti kú àsìkò struggle ìgbà tí bàbá yìí máa ń bá yín ṣe ọ̀rẹ́ tí gbogbo yín jọ ròpọ̀ tẹ́jọ́ máa ń ṣe ọ̀rẹ́ olórí burúkú yín èèyàn gidi lọ́pẹ̀ yín àmọ́ nígbà tó lórí Olódùmarè máa tú àṣírí yín rí ibi táyé yín bàjẹ́ dé nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe oríṣiríṣi nǹkan fún bàbá yẹn àwọn tí bàbá yẹn ò mọ̀ rí from nowhere àwọn tí bàbá yẹn ò mọ̀ rí from nowhere tó jẹ́ pé wọn ò já mọ́ nǹkan kan nínú ayé àwọn náà dìde pé sẹ́ ọmọ Adéyẹmọ ò kì í ṣe criminal ẹ̀mẹ́lòó ní olórí burúkú ara ẹ̀ ló ti wá sórí iṣu ẹ̀ ló wá sọ nípa ọmọ Adéyẹmọ ò ń ṣe criminal
ṣebí tó bá ń gbóná yìí ṣebí lórí burúkú yìí máa ń sá pamọ́ ni ṣebí show mi lẹ máa ń ṣe bọ́ tó bá rí wípé ó ti ń tutù ó dàbí wípé ó ti fẹ́ já sọ́pẹ́ ẹ wá tún wá kọrí burúkú dé ẹ wá máa ṣàtàṣe wèrè ẹ wá máa olórí burúkú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ògbọ̀rọ̀ tó sọ yẹ ọ̀rọ̀ bẹ́ẹ̀ bàbá Ìgbòho ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọn lọ́pọlọ lọ sọ ẹ ráwọn wèrè yìí ṣá bàbá wa Ìgbòho nísì ó sọ wọ́n di dumb baby ó sọ wọ́n di aláìlọ́pọlọ bíi titi ẹ láti 3 years tí àbáyẹ sì wà ní Kotonu bàbá yẹn kò kí wà lórí social media àbí kò ríran kò mú àwọn tó ṣe tòun kò mú àwọn real people ó mú àwọn real people àwọn tó pè ní real people lánàá òun gan fúnra rẹ̀ ti mọ̀ pé wọn kì í ṣe real people tó dúró sí he doesn't know them before kò mọ̀ wọ́n rí wọn ò dẹ̀ tán wọ́n kàn dúró tì nítorí pé Olódùmarè ló ní pé kí wọ́n dúró tì nítorí pé iṣẹ́ tó ń ṣe kò kí ń ṣe iṣẹ́ burúkú iṣẹ́ pé ó fẹ́ gba ìran ẹ̀ lẹ́ni olórí burúkú ṣèbákùnrin ni ẹ́ àbí wọ́n fọ́bìdì láti lọ gbàrán ẹ̀ kó nínú oko ẹrú àbí ẹ ti jọ sáìnì ẹ̀ pẹ̀lú Nigerian government wípé tí wọ́n bá ń pa ìran Yorùbá kò sí nǹkan tó kún ẹ̀yin olórí burúkú mẹ́díà òfò gbogbo ẹ̀yin mẹ́díà òfò tẹ́ẹ̀kọ̀ ní mẹ́díà without nothing ẹni mẹ́díà láti máa fi gbéran yín ṣubú ẹ rí àwọn mẹ́díà ìlú òyìnbó jẹ́ǹjà ẹ̀tàn olórí burúkú ọmọ òfò àwọn mẹ́díà ìlú òyìnbó àwọn ọmọ wọn nílùú òyìnbó tó mọ̀ wípé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n tí ẹnu wọn gbó fọ́rọ̀ kékèké àwọn ìran ìlú òyìnbó máa ń fi wọ́n sí top place high place ni because wọ́n mọ̀ wípé wọ́n ní mind wọ́n ní ẹnu wọ́n dẹ̀ ní power láti defend ìran wọn tó bá fẹ́ di woro sí woro wọn kì í máa ń tẹ́kì mẹ́díà ìlú wọn for granted yes àmọ́ olórí burúkú gbogbo mẹ́díà aláyébàjẹ́ tẹ́ ẹ jẹ́ ẹ jọ̀wọ́ báwo lẹ ṣe jẹ́ nínú ayé kò kí n sórí Facebook lẹ máa wà lẹ máa ń fi ẹnu tá méjì o lẹ máa ń fi ẹnu tá méjì oní méjì nígbà táwọn Yorùbá nation tí wọ́n ń ṣépè fún tó jẹ́ pé gbogbo èpè tó ṣẹ́ ó máa bá ẹ ayé agbé ń bẹ̀ àwọn ọmọ ẹ á kọ́ ń bẹ̀ ìwọ̀gán á pín ìyẹ́ abẹ́ ẹ pín bàbá abẹ́ ẹ pín gbogbo fámìlì yìí ló máa pín ń bẹ̀ because tọmọtọmọ ló ń gbé wa ṣépè gbogbo tọmọtọmọ tó fi ń gbé wa ṣépè yẹn gbogbo ẹ̀ náà ló máa padà lọ bá in the million fold tó o bá wá fi orí gbẹ́pì ẹ̀ tán o máa tún ṣe orí burúkú kalẹ̀ ni àtúbọ̀ tó ẹ̀ ò lè dá because ó máa wà nínú history wípé èèyàn lórí burúkú tẹ ní mẹ́díà tẹ ní mo lọ sórí péjì ẹ̀ o ní almost 119,000 people nínú 190 people yẹn jọ tó bá lọ́wọ́ gbogbo fídíò lórí burúkú tó máa ń ṣe show of shame tó máa ń ṣe láti ìgbà tó ti ní followers èwo ló fi jà fáwọn ọ̀run ẹ̀ rí kí ló fi jà fáwọn ọ̀run ẹ̀ rí page yẹn is full of negative people èmi ò fẹ́ máa rí negative people ní around the Yorùbá nation gbogbo ẹ̀yin negative people tẹ́ wà ní around Yorùbá nation ọ̀run máa gbé yín mì tọmọtọmọ ni ẹ ní ṣàwọn tó dáa jẹ aláàárọ̀ tó bá ní pé aláàárọ̀ gan ò lè jẹ́ ó dá fún yín because aláàárọ̀ bá wo aláàárọ̀ ọlọ́sàn alálẹ́ onídàájí oníyàlẹ́ta kò ní jẹ́ kó yẹ yín bẹ́ẹ̀ ni kò ní jẹ́ kó yẹ yín tí ẹ bá ń ṣe títí yín ẹ jẹ́ ká máa ṣe títí wa fún gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò yìí tẹ́ ẹ bá mọ nǹkan tó ṣẹlẹ̀ tẹ́ kọ̀ rí pé mò ń sọ̀rọ̀ Saheed Shittu ní olórí burúkú ọmọ àlè ní o ló bá ṣe ṣòwèrè lánàá ló ń gbé gbogbo àwọn Yorùbá nation ṣe pé ẹ bèrè pé kí ni wọ́n gbà lọ́wọ́ ẹ̀ ṣé torí pé wọ́n sọ wípé ìran àwọn kan máa kú sóko ẹrú ṣé yẹn là ṣe tá a ṣe aláìlọ́pọlọ ọlọ́pọlọ pangolo Saheed Shittu ó ti fẹ́ bẹ̀rẹ̀ orí burúkú lórí Facebook again pẹ̀lú àwọn Yorùbá nation ó dẹ̀ máa gbá wòtòwòtò because this time around wèrè la bá fi wó wèrè ẹ́ bẹ́ẹ̀ ni wàá gbá wòtòwòtò wèrè la máa fi wó wèrè ẹ́ olórí burúkú ọmọ òfò ọmọ àlè ìgbà tó rẹ̀ nu fi gbé ìṣẹ̀ṣe mọ́lẹ̀ mọ́ ó wá wò wípé kó wá jump sórí Yorùbá nation ó wá ṣe kíni ó wá yọ bàbá Ìgbòho kúrò ń bẹ̀ ó wá ń bú supporters bàbá Ìgbòho ó mọ̀ pé tó bá ti ń bú supporters bàbá tó bá ti ń ṣépè fáwọn supporters Ìgbòho tó ti ń bú bàbá Ìgbòho ó tó ti ń bú àwọn supporters Ìgbòho ó ti ń ṣépè fún Ìgbòho lórí burúkú kúkú ṣépè fún bàbá yẹn dàrẹ́ẹ̀tì má máa pẹ́pẹ́ amọ̀rú yín ọgbọ́n lẹ fi máa ń sọ̀rọ̀ inú yín ò dùn ara yín
jealousy ti bá yín, ara yín ti ń bù máṣọ nítorí gbogbo nǹkan tẹ́ ti lọ ṣe ní kọ̀kọ̀ pẹ̀lú àwọn olóṣèlú ní ẹ̀yìn bàbá yẹn. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń yọ sọ náà la ṣe ń yọ gbọ́, àṣírí yóò lè bò. Kí n tó wá lọ, mo fẹ́ fi nǹkan kan yé ìwọ Saheed Shittu. Sórí ní ojúmọ́ tó mọ́ wa lẹ́nìí, bí orbiti Earth-planet bó ṣe funfun lọ tó blue yìí, tí òòrùn yìí wá ń yọ, tí gbogbo ìṣẹ̀dá tí wọ́n ti dìde láti spiritual journey wọn tí wọ́n lọ lálẹ́ àná mọ́júmọ́ ẹ̀ní, ṣọwárí gbogbo àṣẹ tó jẹ́ kí ilẹ̀ yìí mọ́, tó jẹ́ kí gbogbo wa tún ríra wa kó tó di pa máa lọ sùn lálẹ́, gbogbo àṣẹ tó wà nídìí ẹ̀, because gbogbo bí ilẹ̀ ṣe mọ́ tí gbogbo ẹ̀ ṣe ń ṣe kò ṣẹ̀yìn Olódùmarè, àṣẹ kan dẹ̀ ní gbogbo ẹ̀ fi exist. Ṣọwárí àṣẹ yẹn ni mo wá fẹ́ pè sọ̀kalẹ̀ sínú ìgbésí ayé ẹ. Gbogbo ẹ̀yin tẹ́ bá jókòó ti Yorùbá nation pé Yorùbá nation ò ní free. Aláàárọ̀ mo tún sọ, ọlọ́sàn alálẹ̀ kò ní jó dánmọ́rán fún yín. Àní pé Olódùmarè ti sọ sẹ́ẹ̀, ó ní lóde lẹ́yìn ajá máa gbé wà. Ó ní àtàlábòsí àti panṣágà àti àwọn ọlọ̀tẹ̀ àtàwọn onísọkúsọ, ó ní lóde ni gbogbo yín máa wà. Ó ní nígbà tí ilẹ̀ káàárọ̀ òjíire bá dúró tán, ó ní ẹ̀yìn lẹ́yìn lẹ máa wà. Ó ní ẹ máa wà lójú kan bí adágún odò ni. Ó ní ẹ ní lọ síwájú, bẹ́ẹ̀ ni ẹ ní lọ lẹ́yìn. Ọ̀rọ̀ Olódùmarè má ti ṣẹ̀, ẹ má ti wà lóde bí ajá. Awí kọ̀ọ̀kan, omíyalé, gbogbo àwọn tí wọ́n lọ sí olóṣèlú, ibo ló wà nísìn, wọ́n ti wà lóde bí ajá. Gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀ lánàá tẹ́ ẹ ti rò wípé bàbá wa Ìgbòho legacy nation, mo rí pé o ti change voice ẹ. Gbogbo yín àti ọ̀kan lọ́mọ, mo rí pé ẹ ti fẹ́ máa sọ̀rọ̀ tútù, ọkàn yín ti ń wálẹ̀ nítorí pé ẹ ti rí wípé lóde lẹwà bí ajá. Bàbá yẹn ń chì, bí bàbá yẹn ṣe, Nigerian government àti bàbá Tinubu sẹ́, wọ́n recognize bàbá yẹn ní gbogbo di all Nigeria bó ṣe tóbi tó. Ta ni ọmọ gbowó òòṣà? Owó bàbá dámì, à ń lébọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú. Bàbá tí ò jẹ́ pé kò ro towó, kò ro tìpò, kò wo nǹkan ayé. Olódùmarè ló gbé ga. Ẹ má lọ́ra wo ẹ lọ jókòó sórí social media yín, ẹ kórí burúkú lọ. Ẹ má fìràwọ̀ ẹ̀ tán ná. Gbogbo yín tẹ́ ti fìràwọ̀ ẹ̀ tán ná, ìràwọ̀ yín á wo mi ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti fi orúkọ bàbá Ìgbòho tẹ́ ẹ ti fi tẹ́ àtẹ̀gùn sókè pé kí wọ́n bá lè gbọ́ yín, ibi tẹ́ ẹ gba yìí dé pátápátá gbogbo bẹ̀lẹ̀ máa tẹ́jẹ́. Gbogbo ẹni tó bá wá sọ wípé ká má délẹ̀ Yorùbá nation òun là ní dé bá o. Bẹ́ẹ̀ ni, nítorí pé àṣẹ Olódùmarè ní látòdì ọ̀run wá, kò kí ń ṣe ènìyàn. Ẹrù tó fẹ́ rù yìí ó kéré, ó máa wọ̀ ẹ́ lọ́rùn pa tí ò bá jáwọ́ ń bẹ̀. Ọrùn ẹ wọ̀, ó máa wọ̀ ẹ́ lọ́rùn tó jẹ́ wípé ò ní pop gan tó bá tò sí ẹ lọ́rùn kò ní bẹ méèkì ẹ̀ bẹ́tà. Tó bá gbé ẹnu olórí burúkú sí Yorùbá nation, ara máa pa ẹ́ ni. Ẹ̀yin olórí burúkú people, ẹ̀yin ènìyàn, ẹ má bínú, mi ò kì í ṣépè, àmọ́ olórí burúkú ni bàbá yẹn ṣá. Ẹ bèrè lọ́wọ́ ẹ pé kí la gbà lọ́wọ́ olófo, kí la gbà lọ́wọ́ olófo. Nítorí wípé àwọn ìran wa ń kúkú burúkú, a sọ pé rárá. Nítorí wípé àwọn ìran wa ò rí ilé ayé gidi gbé, a sọ pé rárá. Nítorí wípé ìran wa ò róúnjẹ jẹ, a ní pé rọ́. Nítorí wípé wọ́n ń pa ìran wa, a ní kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Nítorí wípé wọ́n ń gé orí ìran wa, wọ́n ń gé wọn, wọ́n dẹ̀ ń kó wọn sínú àpò. Ojú wa náà ṣe máa line up àwọn ìran wa náà. Ẹ sì gbàgbé ni ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire. Táwọn Boko Haram máa ṣe Allahu Akbar, tí wọ́n máa mú àwọn èèyàn wa from one section to one section, tó máa dúnbú wọn, tó dẹ̀ máa fi sórí fídíò káwa ìran Yorùbá ká máa wò, tá sọ pé rárá ṣé yẹn ẹ̀ṣẹ̀ wa lọ́dọ̀ àwọn olórí burúkú people. Àlàyé yín á wó. Gbogbo ẹ̀yin ogun Jẹ́ríkò kéékèèké tẹ́ ẹ fẹ́ so mọ́ Yorùbá nation, ìtàkùn tó so mọ́ Yorùbá nation ti pọ̀ jù. Bẹ́ẹ̀ ni, ara ẹ̀ níyín, ìtàkùn náà lẹ́yìn náà. A dẹ̀ máa fà yín wọ́, a máa fẹ́ sá máa fà yín, a máa yan yín dànù, ẹ máa lọ wábì kan forí
délé lérí sẹ́ ikú oró ló máa kú bí ó dẹ̀ kúkú oró ó máa ṣẹ̀sín dọjú ayé ẹ̀ ni ó dà pé ẹ̀ tí mọ nǹkan tẹ́ ẹ kò ẹni mọ̀ ọkọ ẹni kò mọ̀ gbogbo yín pátápátá bó ṣe ń lọ la ṣe ń tẹ̀lé àná àti bá yín kọ orúkọ yín sílẹ̀ sẹ́ a máa kọ yín street yín jẹ́ kí n fún ẹ ní target book mi kó ba lè mọ bó ṣe ń lọ sórí history ló wà ń bẹ̀ gbogbo ẹ̀yin olórí burúkú people a máa kọ yín ṣé o ti rí target book mi yẹn sórí jẹ́ kí n fún ẹ ní signature mi jẹ́ n fi wọ̀n ẹ́ kó rí ṣé o ti rí Queen Sheba lórí yẹn gbogbo àwọn target book mi gbogbo nǹkan tó ń lọ lórí Yorùbá Nation à ń bá yín list ẹ̀ sílẹ̀ ṣé o ti kà gbogbo àwọn law olórí burúkú a máa kó evidence síta a máa fi yín sínú museum a máa kọ history fáwọn ọmọ wa wípé ẹ̀yin olórí burúkú tí ẹ fẹ́ kíran Yorùbá kó dúró ní nígbà tá à ń jàjà ìgbára a máa kọ history ìwé yìí ó máa kún aláyébàjẹ́ nìyí báwọn Europeans bọ́n ṣe máa ń ṣe nìyẹn so that àsìkò tó bá ń jìjàǹgbara táwọn olórí burúkú kan bá ń wà tó bá jẹ́ kí wọ́n fẹ́ lọ wọ́n máa kọ orúkọ wọn sílẹ̀ wọ́n máa kọ gbogbo nǹkan sílẹ̀ tó bá di pé wọ́n jìjàǹgbara yẹn tán ẹ máa gbogbo yín pátápátá lẹ máa dúró la máa bi yín ní question tẹ́ẹ̀dẹ̀ gbọ́dọ̀ má dáhùn tó bá jẹ́ pé bí Nàìjíríà ṣe dáa tó ṣe bí bẹ́ẹ̀ ṣe ń pariwo Nigerian nation wọ́n fẹ́ tújọba mọ́ bàbá Tinubu lórí ìjọba wọn lọ́fẹ́ tún mọ́ bàbá Tinubu lórí Nigerian president ni bàbá Tinubu náà Yorùbá nation la wá ó sì jọra wọn ṣó jọra wọn ni Nàìjíríà ò yàtọ̀ sí Yorùbá ṣé àsọpá fẹ́ gba Nàìjíríà ni ta ló ní kí bàbá Tinubu má ṣèjọba bàbá Tinubu má ṣèjọba of course wọ́n ṣà ti ń ṣe náà wọ́n ti ń fight corruption tó wà ń bẹ̀ náà gbogbo corruption tó wà ń bẹ̀ bàbá yẹn ti ń fight ẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò dẹ̀ tí kàn yín nìyẹn bọ̀ nítorí kí bàbá Tinubu ti wá ń ṣèjọba ń sìn káwọn á kó gbogbo igbá tiwa láti 4 years tá ti ń jìyà tá ti sùn tá ti wò káwọn máa sọ pé ọmọ wa ti débẹ̀ o káwọn máa ṣe kí ni káwọn máa kó gbá wa wọlé after 8 years tí bàbá Tinubu bá ti lọ tán táwọn Fúlàní ti bẹ̀rẹ̀ sí ní báyé jẹ́ káyọ̀ tí wàá kó gbá padà pé a tún ti dé Yorùbá nation no going back ká ló rìn dìn ọpọlọ ẹ ti jọba ó ní ká kọ́kọ́ sinmi náà ó tiẹ̀ ní ká sinmi náà ó ní ká má ṣe mọ́nì olórí burúkú lọ sọ fún Olódùmarè lódì ọ̀run tó o bá fẹ́ bá wa sọ̀rọ̀ àwa kọ́ la gbé Yorùbá nation sílẹ̀ go and meet our boss olórí burúkú ọmọ àlè ọmọ òfò lọ bá ọ̀gá wa lókè yes lọ sí Olódùmarè ló ní Yorùbá nation òun lọ̀gá wa òun ló ń control Yorùbá land òun ló ń control Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ yìí àwa ọmọọṣẹ́ kọ́ ni kò bá rojọ́ lọ sọ́run lọ bá Olódùmarè wípé iṣẹ́ tó fi rán àwọn ọmọ yìí o cancel ẹ̀ Olódùmarè ni kó lọ sọ yẹn fún kò kí ń ṣe àwa Yorùbá nation lọ bá Olódùmarè lókè lọ sọ fún Olódùmarè wípé iṣẹ́ táwọn tó rán ń ṣe o kọ́ má ṣe mọ́ kò ní dá fún ẹ kò ní dá fún gbogbo àwọn ọmọ tó bí pátápátá because òun ṣépè fáwa ó tún ṣépè fáwọn ọmọ wa ọmọ òdẹjọ́ mọ́ lọ torí bó ṣe bímọ títí ẹ lèmi náà bí tèmi bí ìyàwó ẹ ṣe gbin bóyá òbò ló fi bímọ ni o bóyá wọ́n gé inú ẹ̀kọ́ tó bímọ ni o ó ṣàbímọ àwa náà dẹ̀ bímọ bí ìyàwó ẹ ṣe gbé ọmọ sára tó ṣe jìyà nínú oyún bẹ́ẹ̀ ni gbogbo àwọn abiyamọ tó ń ṣépè fọmọ wọn làwọn náà ṣe jìyà tó fi bímọ ọmọ òjọ́ mọ́ lọ tó o bá ṣépè wípé kò ní dá fún wa tọmọtọmọ kò ní dá fún ẹ tọmọtọmọ gbogbo àwọn ọmọ ẹ kò ní dá fún wọn ìwọ gan kò ní dá fún ẹ gbogbo ohun tó tara ẹ jáde kò ní yẹ yín because tó o bá ṣépè àwọn ò ní ṣépè ọjọ́ tí mo fẹ́ wá fún mẹ́wàá lókè lésì ọ̀rọ̀ ẹ̀ kò ṣépè ó sọ ọ̀rọ̀ tí ò dá ni mi ò dẹ̀ ṣépè mo analysis ọ̀rọ̀ ẹ̀ ní láì ṣépè bọ̀ ní àsìkò 2023 bó o bá ṣépè tó o bá ṣe ṣó èpè ló máa gbà ó kámà la fẹ́ máa fi dá padà kò kí n ṣe pé a fẹ́ fìjà fún ẹnìkan jà kí ẹ má jẹ́ ń bú bóyá nítorí pé àwọn èèyàn nísìn wọ́n máa ní pé à ń ṣépè kán bá máa sọ pé kán máa pè mí lọ́mọlúwàbí ọmọlúwàbí èmi mọ ohun tó tọ́ sẹ́nu ẹ̀yin àfá ẹlẹ́bọ èmi mọ ohun tó tọ́ sẹ́nu tó fi ń ṣépè lórí live chat èpè ẹ ó máa gbé 1 million times
àwọn ò bẹ̀rù èpè o bọ́ a gbọ́dọ̀ dá padà fún ẹni because bèbí làwa àṣàṣe òde kí ran bèbí èpè ò lè rán àwa bọ́ tó bá gba èpè yẹn padà wà rò bóyá nǹkan tó ṣe ò make sense gbogbo èpè tó ṣe ó máa bá ẹ tìran ni ọmọ àlè olórí burúkú alábòsí alábòmooru Ìgbòho ó ti lọ ọmọ yín lọ́wọ́ ẹ fi lọ́rùn lẹ̀ ẹ fi bàbá yẹn lọ́kàn balẹ̀ gbogbo ìgbà tí Nigerian government ọ̀hún sí rí ti ẹ̀rọ tí bàbá yẹn wà gbogbo wa la máa ń rí débi pé ẹ sọ wípé fóòmù kan ni bàbá yẹn sọ kalẹ̀ tó fi ń sùn kí lẹ tún fẹ́ ẹ lé kúrò nínú mansion ó lọ sínú inú yàrá kan níbi tó ń gbé ń bẹ̀ bẹ́ẹ̀dì bàbá yẹn ń tẹ́lẹ̀ tó fi ń sùn bẹ́ẹ̀ sì ni ó sọ pé no going back ni irú àwọn èèyàn bẹ́ẹ̀ ló wá ní ká padà lẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ní mansion tẹ́ ní gbogbo ọlá tẹ́ lówó tẹ́ ní gbogbo nǹkan ẹ máa sọ pé ẹ máa jà fúnra yín gbogbo mansion yẹn lẹ máa ń wò nítorí pé ẹ ti bìlífù pé tẹ́ bá ti kú tán gbogbo ẹ̀ lẹ́ ń kó lọ sọ́run àwọn ò ní di mansion táwọn bá dẹ̀ bùn wá á gbà á àmọ́ nǹkan tó jọ wá lógún ni wípé àní ilẹ̀ ọ̀dá ayé Yoruba nation for Yoruba people Yoruba military for Yoruba people Yoruba police for Yoruba people Yoruba economic for Yoruba people Yoruba law for Yoruba people ìyẹn gangan la fẹ́ ṣe Yoruba work for Yoruba people for Yoruba youth ó lọ rí gbogbo àwọn èèyàn tí bàbá Tinubu sáàkì ni bàbá Tinubu orí yín pé ṣé mọ̀ pé ẹ ti ṣẹ̀wá sẹ́yìn àmọ́ ẹ ti èmi Adéjọkẹ́ Queen Sheba ẹ ti ń yọnu wa iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ ń yọnu wa gbogbo àwọn Fúlàní olórí burúkú tí wọ́n kó sínú wọn Nàìjíríà bàbá yẹn kọ́kọ́ gbọ́ àfùyọ kúrò nínú wọn náà ṣé tó bá jẹ́ pé kò kí ń ṣe scam ni gbogbo àwọn Yorùbá tí àbáyé wá fi kú àwọn dóòwò báyẹn tún sì mú Fúlàní díẹ̀ nítorí pé kí nǹkan má bàa dàrú torí pé Nàìjíríà la pera wa but mo like nǹkan tí bàbá yẹn ń ṣe débi pé bàbá yẹn ti wá to àwọn Yorùbá síbẹ̀ ṣé tó bá yẹ kò kí Nigeria is not a scam ṣé kò yẹ kó jẹ́ pé bó ṣe yẹ kó ṣe ṣé nìyẹn kí Yorùbá ní right kí Ìgbò ní right káwúsá ní right àmọ́ àwọn Fúlàní sọ pé àwọn nìkan làwọn fẹ́ ní right ọ̀hún tí tọ́mọ wọn ṣe wá wọlé ló ṣe wá fún wa ní right díẹ̀díẹ̀ ẹ̀yin olórí burúkú níbo lẹ wà gan-an nígbà yẹn náà àwa yìí nìkan la máa ń sọ wípé Yorùbá ò ní right nínú Nàìjíríà pé wọn fún Yorùbá nìkan láyé wa ṣebí ohun wa Yorùbá Tinubu gbọ́ ni wọ́n fi ń ṣe right lásìgbà tí àwọn politician ti ń ṣe Nigerian politician èwo ló ṣe right nínú gbogbo wọn rí ohun wa àsìkò generation sọ̀rọ̀ sókè tá à ń sọ̀rọ̀ sókè yìí làwọn àgbààgbà yẹn mọ̀ wípé kò kí ń ṣe right làwọn ń ṣe ọ̀rọ̀ tá a sọ sókè ariwo tá a pa láti 3 years 4 years ago mọ bí ó ṣe máa ń wò wá ní 400,000 500,000 ṣe rò bí àgbà àwọn presidential wọn kì í gbọ́ ni wọ́n ń gbọ́ náà wọ́n rò wípé àwọn ọmọ yìí ti gbọ́n bèbí ti ṣẹ́jú o àwọn ọmọ yìí ti já tá a bá lọ débẹ̀ nísìnyí ẹyẹ káyọ̀tẹ̀ ṣe kíni káyọ̀tẹ̀ máa tù wọ́n nínú ṣebí nǹkan tán ṣe fún wa nìyẹn Yorùbá yẹn nìkan ó yá láti gbà wọ́n wá ní Yorùbá ò ti débẹ̀ kó tó di pé wá kan Yorùbá ní 2023 afọ́fúngbẹ̀mú ọmọ òfò ọmọ àlè ó kan Yorùbá ní 2023 láti how many years tí àwọn Yorùbá ti ń ṣerú bọ̀ tí Yorùbá bá tó wá kàn ní 2023 nǹkan tó bá lo 8 years yẹn nǹkan ìgbà wo ló tún fẹ́ kan Yorùbá again ṣe lè sọ fún wa ìgbà tó tún fẹ́ kan Yorùbá bóyá after 100 years because gbogbo agenda tó bá Tinubu ń ṣe agenda ọmọ ọkọ ni àwọn Fúlàní dẹ̀ ti rí gbogbo agenda tó ṣe tó bá fi lè gba ipò yẹn padà ìyẹn tí wọ́n bá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú bàbá Tinubu o tí bàbá Tinubu bá survive ipò yẹn mo dẹ̀ gbà ládùúrà wípé bí ọ̀run bá ṣe fẹ́ kí ó ṣe lọ fún bàbá yẹn ló ṣe máa lọ tí wọ́n bá gba ipò yẹn padà wọn ò ní fún Yorùbá kankan ní ṣáàsì kankan mọ́ because ìbẹ̀rù bojo nǹkan tí bàbá Tinubu ń ṣe lásìkò yìí a máa bà wọ́n lẹ́rù ìbẹ̀rù yẹn náà ló ti ń bà wọ́n tipẹ́tipẹ́ tí wọn ò fi fún Yorùbá ní ṣáàsì nítorí nǹkan tí bàbá wọn lọ́wọ́ ń ṣe ìgbà t'Abíọ́lá náà ó já wọn láyà wọ́n wá ń wò wípé Yorùbá are very very intelligent people tí bàbá Tinubu bá wá débẹ̀ tán ìgbà wo ló tún fẹ́ kan Yorùbá olórí burúkú tí ọba wá olórí burúkú wọn yìí o tán wá ń sọ̀rọ̀ Yorùbá nation láti fi máa mẹ́kì péjì wọn grow yìí o ẹ jẹ́
jẹ́ kí ọ̀rọ̀ yẹn lọ tán kó má sí nǹkan kan fún Yorùbá mọ́ àwọn olórí burúkú ìwọ ò ní sọ̀rọ̀ Yorùbá ni ò ní sọ̀rọ̀ kankan mọ́ sọ̀rọ̀ Nàìjíríà mọ nǹkan tó máa padà sí á ti wá padà sí já ẹ̀sìn because gbogbo template tó bá wà nílẹ̀ làwọn máa ń follow template so nísì template Yorùbá nation ló wà nílẹ̀ fún ẹ ló wà pé kó máa follow ẹ kó máa gbé àwọn tó ń ṣe ṣubú ọ̀run á gbé ẹ ṣubú tọmọtọmọ tọkọtọkọtà tayátayá tẹbítẹbí ọ̀run á gbé ẹ ṣubú tó o bá ti ọ̀run á ti ẹ̀gbẹ́ ẹ ṣubú ni because láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ gbogbo ṣèmọ olórí burúkú tó ń ṣe àwọn ọ̀run ti sàmì sí ẹ lára àsìkò tó dé fẹ́ ṣẹ̀sìn ti tó gbogbo yín pátápátá tẹ́tí wà lóde bí ajá gbogbo yín lẹ máa ṣẹ̀sìn ṣé o tún wá fẹ́ gbọ́ bàbá wa ló wà ń bẹ̀ táwa Yorùbá nation bá fẹ́ lọlé bàbá wa ò lè ní ká má lọ a máa wálé because mo ń sọ lẹ́yìn níwájú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation pé sẹ́ èmi Adéjọkẹ́ QueeEN Sheba tí bá dé Nàìjíríà bí wọ́n bàbá Tinubu ní kó wá mú mi wá lọ sí Àbújá tí n bá dé wájú bàbá Tinubu Yorùbá nation no going back mo sì máa sọ tí bàbá Tinubu bá bẹ̀rẹ̀ pé kí ni reason why máa jẹ́ kó yé wọn wípé reason why tí ẹ̀yin náà ò fi believe Nàìjíríà ní bóyá bíi 20 years ago 15 years ago òun náà ni reason why tó wá ń ṣe àwa náà for now because bàbá yẹn náà believe Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn bá lè ṣe ń sọ̀rọ̀ yìí Nàìjíríà ò tí bójú mu àwọn interim government ṣì wà káàkiri gbogbo inú igbó tó ń pa gbogbo àwọn èèyàn wa secretly olórí burúkú kò ní rí gbogbo àwọn yẹn kó lọ máa wú wọn jáde kó máa fi wọn máa expose gbogbo àwọn Boko Haram tó ń ba yé jẹ́ ẹ mọ reason tí ò fi lè expose wọn nítorí wípé Allah kan náà lọ́jọ́ ń sìn gbogbo ẹ̀yin tẹ́ ń sin Allah ẹ má bínú o ẹ̀yin tẹ́ ń sin Allah pẹ̀lú ọmọlúwàbí ẹ̀yin kọ́ ni mò ń bá wí àwọn tó ń sin Allah Boko Haram because àti ẹ̀wà mọ̀ gan bóyá Allah gan ti pé méjì because Allah Boko Haram àwọn àfáwà tún sọ wípé Allah Boko Haram yàtọ̀ sí Allah táwọn Allah Yorùbá ṣé Allah pé méjì ni ẹ̀yin mùsùlùmí because the same Allah yìí làwọn Boko Haram máa fi ń pa wá ẹ mọ reason tí o fi lè ṣe analysis lórí Boko Haram because they are Muslims. And ibi tí Muslim bá dẹ̀ ti ń ṣe nǹkan burúkú fún àwọn ènìyàn ẹ lè rí mùsùlùmí ẹgbẹ́ kó máa takò wọ́n ọ̀pọ̀ bá lè rí wípé nǹkan yóò dá o wọn ò ní takò láyéláyé because àwọn èèyàn á bí wọ́n léèrè wípé báwo ló ṣe jẹ́ ṣèbí mùsùlùmí kan náà ní ṣe bá lákan náà lẹ́jọ́ ń ké pè àwa táwa ti mọ̀ wípé lórí irọ́ ni táwo ò dúró sí di irọ́ tá a mọ the right thing yàtọ̀ sí tọ̀sùn táwa ń sọ̀rọ̀ sókè ìwọ onídọ̀tí ọmọ ọdún mélòó gan ni ẹni tó bá yá ara ẹ jẹ́ sórí Facebook tá a bá ní pé ká wò ó tí lè 50 ló dẹ̀ ti ń ba yé ìran ẹ̀jẹ̀ tó báyìí olórí burúkú ni ẹ o ó ya wèrè gan gidi gan ni o rẹ́ ní báyìí sọ̀rọ̀ ìyàwó ẹ ó yẹ kó pè ẹ́ sínú ilé pé Shittu Sepeed gbogbo àwọn ṣéèmù olórí burúkú tó máa ń ṣe ìṣòwò pé bẹ́ẹ̀ náà ló ṣe bẹ̀rẹ̀ sí ní gbé bàbá Muyideen ọ̀rọ̀ wo lórí burúkú ti wèrè yìí ti ẹ̀fẹ́ sọ gangan ná bàbá Muyideen tó jẹ́ pé gbogbo àwọn mùsùlùmí Nàìjíríà kan gbà fún ẹnu ẹ náà ni ọ̀rọ̀ burúkú ti jáde sí bàbá yẹn tó ń ṣépè fún bàbá oníbàbá nítorí pé ó lọ sin bàbá Aláàfin bàbá Ọ̀yọ́ Aláàfin wọ́n lọ sin wọ́n ìwọ náà ló sáré bọ́ sórí live chat tó ń ṣépè ragidi fáwọn bàbá yẹn olórí burúkú ọmọ òfò ọmọ tí ò láṣọ lórí ìkọ́ ọmọ àlè játijàti ìkejì ajá ẹrú olóṣèlú ni ẹ́ alábòsí alátaṣé kò ní yẹ ẹ̀yin ènìyàn wa ẹ jẹ́ kí n fàgbàrá ètò rọ̀ báyìí torí pé ibi tí mò ń lọ wà very very important mo kàn ní kí n sáré wá bá olórí burúkú ọmọ òfò yìí sọ̀rọ̀ ni kó má bìlífù wípé òun nìkan lòun mèpè iṣẹ́ àwọn òun ṣépè fún yàn gbogbo èpè tí mo ṣẹ̀yà rọ ti rọ̀ mọ́ fún ẹ àdàbí tí n bá ti jẹ nǹkan ta omi nìkan mo ṣe mú àṣẹ ń bẹ lẹ́nu mi kórókóró àṣẹ tó wà lẹ́nu wa yẹn náà la fi ń wó Nàìjíríà ní Nàìjíríà ṣe ń mì tìtì kí ló ń já yín láyà jóná lórí burúkú ọmọ òfò kí ló ń já ẹ láyà náà báwo ni Yorùbá nation ó ṣe ń já ẹ láyà àwa mélòó la wà nínú Yorùbá nation tẹ́rù ń báyìí táyà yín ń já Nàìjíríà má tóbi gidi gan Gòláyátì mà ní Nàìjíríà mọ̀ yín tẹ́ wà nídìí olóṣèlú ni tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní ka gbogbo àwọn tó ń sọ̀rọ̀ Yorùbá nation ṣáà tó 20 kí ló wá mú yín táyà yín wá ń já kí ló mú yín tẹ́rù ń báyìí àwa 20 yẹn ó yẹ kẹ́kọ̀ọ́ fi wá sílẹ̀ ní tẹ́ bá mọ̀ wípé iṣẹ́ tá à ń ṣe bí a kò bá ní àwa àpọ̀ àwa David lè kí mélòó ni wá àpọ̀
àtẹjá ju 2025 náà lọ́dọ̀ bá bẹ̀rẹ̀ sí ní ká gbọ́ àwọn sọ̀rọ̀ ká bẹ̀rẹ̀ lótórí òòṣà ńlá Yorùbá Yèyé Dára Yorùbá Wuyì Lady K Bàbá Èkìtì Brother Kíòkì Bàbá Ìgbòho fúnra rẹ̀ Bàbá Babájídé Akíntóyè jọ̀wọ́ àwọn sọ̀rọ̀ ẹ bá mi kà wọ́n síbí Ọmọlúkà Yorùbá Kingdom Meeting TV bàbá Ròpọ̀rẹ́ bàbá ọmọ borí owó bàbá Ògúnríbidó gbogbo àwọn sọ̀rọ̀ tá bá ní ká kà mọ́ wọn wọ́ 30 ṣáwa náà láwa mi Nàìjíríà tìtìtì nǹkan tó ṣe máa mọ̀ wípé Olódùmarè ló fi àṣẹ sí nìyẹn bẹ́ẹ̀ ni Olódùmarè ló fi àṣẹ sí ní ohun àwa bí 25 yẹn ṣe ń bá yín ló ṣe ń mì yín tìtìtìtìtì ṣé o wá rí ohun 25 yẹn tó jẹ́ David láàrin ẹ̀yin Gòláyàtì yẹn hallelujah wa ló máa wó odi Jẹ́ríkò yín kò ní yẹ yín ohun wa Saheed rẹ ẹ jẹ́ bá mi kọ́ sí bí bàbá Ròpọ̀rẹ́ ẹ bá mi máa ka àwọn sọ̀rọ̀ ẹ wò wá ṣáàpọ̀ tó Nàìjíríà kí ló wá ń bà wọ́n lẹ́rù àwọn lórí burúkú people nítorí wípé ohun tó wà lẹ́yìn àwa ó ju ohun tó wà lẹ́yìn Nàìjíríà lọ ṣọ́gbọ́ nǹkan tó wà lẹ́yìn àwa ọ̀gá títí wa is order from above tó tún ju order from above fún yín lọ ọ̀gá tó ń control àwa kò dẹ̀ sẹ́ni tó lè rí ọ̀gá títí wa invisible leader la ní invisible leader you don't know how it goes invisible leaders that's why tẹ́ ẹ̀ ṣe lè pa Yorùbá nation mọ́lẹ̀ ẹ ti fẹ́ try láti pa mọ́lẹ̀ long time ago but ẹ lè rí pa because leader tó ń control àwa ní the Yorùbá nation ó ju leader tó ń control ẹ̀yin lọ nínú Nàìjíríà because we have invisible leader baba 1010 àrólé baba 1010 ọmọ ọkọ àwọn ọmọ ọkọ Lady K gbogbo àwọn ìyá wa Yèyé Dára Yorùbá Wuyì gbogbo àwọn ọmọ ọkọ gidi mélòó ni wá Dr. Zabi ìyá mi dáadáa á dá fún yín kí má lọ gbàgbé gbogbo àwọn sọ̀rọ̀ Dr. Zabi ajá Queen Hara mélòó ni wá táwa míyìn títì tẹ́fẹ́ yẹ lórí burúkú sórí Facebook tẹ́fẹ́ ya wèrè tí ohun wọ́n wá ń bá yín lẹ́rù tí rí nǹkan kan Adéyínká grandson ọmọ ọkọ nìyẹn náà àmọ́ nítorí wípé ó ń wò wípé ká dìbò fún Yorùbá tí Yorùbá bá gba power ó máa lè fún wa ní Yorùbá nation la ṣe sọ wípé àfẹ́ bá yẹn ṣe àmọ́ ọmọ ọkọ ni tó ti sọ̀rọ̀ ọmọ ọkọ sẹ́yìn tó ti rí problem Nàìjíríà tó rí pé Nàìjíríà is a scam olórí burúkú people ẹ wá fẹ́ pa wá lẹ́nu mọ́ àníkẹ́ kọ́ lọ silent ọ̀gá wa tó wà lókè our leader is above kò dẹ̀ sẹ́ni tó lè lọ bá ẹ lè lọ tẹ́ bá fẹ́ ṣe nǹkan kan Nàìjíríà nísìn ẹ lè sáré lọ́wọ́ bàbá Tinubu kẹ́ lọ gbàṣẹ lẹ́nu ẹ̀ àmọ́ ibi táṣẹ títí wá ti ń wá kò sẹ́ni tó lè dé bẹ́ẹ̀ order from above ni bẹ́ẹ̀ ni order from above tó tún ju order from above fún Nàìjíríà lọ òun ló ń tẹ̀lé àwa Yorùbá nation òun lẹ ṣe lè rí pa mọ́lẹ̀ bẹ́yìn ọmọ kan ṣe gbógun tó ẹ lè rí pa ẹ̀dẹ̀ lè rí pa ṣó fẹ́ gbọ́ Yorùbá nation is the end of the story kò sí nǹkan tó fẹ́ ṣe sí bàbá Tinubu gan wọn lè mú Yorùbá nation dúró because mo mọ̀ pé bàbá yẹn for now nínú ọ́fíìsì ẹ̀ a máa ṣe Yorùbá nation no going back kò kàn ní fẹ́ sọ lójú àwọn Fúlàní ni Yorùbá nation agenda gangan ló wà nínú bàbá yẹn yes because gbogbo nǹkan táwọn Yorùbá nation ń sọ ni bàbá yẹn wọ́n ń ṣe nísìn bàbá Tinubu ẹ jọ̀wọ́ ẹ kú iṣẹ́ takuntakun ẹ bá mi gbé tuwálé fún bàbá Tinubu àmọ́ ẹ bá mi rán bàbá Tinubu létí wípé kó má gbàgbé international airport eléyìí tó wà lẹ́kọ̀ọ́ tí wọ́n sọ di Muritala Muhammed orúkọ Fúlàní ló wà ń bẹ̀ bàbá Tinubu ẹ gbọ́ orúkọ yẹn yọ ẹ fi Tinubu airport síbẹ̀ ó pè wá ó pè ọmọ Yorùbá tó bá kúrò ní Muritala Muhammed tó di Tinubu airport yẹn gọ́gọ́gọ́ ń dùn mọ́ wa nínú so that a máa mọ̀ wípé ilẹ̀ wa Yorùbá people orúkọ Yorùbá ló wà ń bẹ̀ kò kí ń ṣe orúkọ Hausa because wọ́n ti fi stylishly inherit Nigerian airport fún àwọn Fúlàní wọ́n ti stylishly inherit Nigerian airport gbogbo airport yẹn gbogbo acres ilẹ̀ yẹn bó ṣe tóbi tó wọ́n ti stylishly rí inherit ẹ̀ fáwọn Fúlàní ẹ bá wa yọ orúkọ wọn kúrò ẹ fi Tinubu airport sí ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá máa rí wípé welcome to Bola Ahmed Tinubu airport ó pè wá sẹ́ àníkẹ́ bá wa yọ orúkọ àwọn Fúlàní ẹ bá wa yọ kúrò ní airport
tẹ́ bá lè jẹ́ tó bá lè jẹ́ next agenda gan inú wa dùn kò ní dá fún ẹni tí ò ní dá fún. Yoruba nation is not going back. Kò sí bá ṣe fẹ́ ṣe o. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa. Ẹ̀yin ènìyàn ẹ jọ̀wọ́ kẹ́ ẹ tó lọ ẹ bá mi pín. Ẹ bá mi gbé fún olórí burúkú ọmọ òfò. Ẹ jẹ́ kó gbọ́ pé èmi QueeEN Sheba mo ti ṣe analysis lórí show of shame tó ṣe lánàá. Kó wá fún mi lésì. Mo yẹ̀ṣẹ̀ wá fẹ́ go deep fún. Gidi gan ni o. Mi ò tí go deep fún ẹ. Bàbá Tinubu ẹ kú iṣẹ́ takuntakun. Àwa táwa ń bí àní dákẹ́sẹ̀. Àwa náà wà nínú àwọn tó máa tọ́ yín sọ́nà. Airport ẹ má gbàgbé. It is very, very big tax for us. Ẹ bá wa yọ kúrò ní Muritala Muhammed. Ẹ fi sí Tinubu International Airport. Nǹkan tá fẹ́ rí nìyẹn. Okay, fi sí Lagos International Airport. Ẹ mú orúkọ tó bá wù yín nínú méjèèjì. Is it that Tinubu Airport or International Airport? Ẹ fi síbẹ̀. Kò ní dá fún gbogbo àwọn ọmọ àlè pátápátá tó ní pé ká má dé lẹ́lẹ́rí. Yoruba nation is not going back. Ẹ jọ̀wọ́ bá mi share ètò yìí. Ẹ share. Ọwọ́ tá fi share yẹn ẹ ní fi gbọ́mọ yín sí láṣẹ Èdùmàrè. Gbogbo àwọn alábòsí tí wọ́n ti ṣá sí tó ti wà lẹ́yìn odi ẹ ní kún wọn láṣẹ Èdùmàrè. Gbogbo wa máa padà a máa padà pàdé ara wa. Táwa máa jó táwa máa yọ̀ nínú ilẹ̀ ọlọ́ràá nínú ilẹ̀ tó máa fún wa láyé wa kò kí ń ṣe nínú Nàìjíríà pẹ̀lú àṣẹ Olódùmarè ọba òkè kò ní jẹ́ kẹ́ rí ń gbé sọnù bí ò kì í ṣe bí ọmọ. Mo kí yín náà ó dàbọ̀ ó dìgbà kan náà ó dire o. Ẹ ṣe jẹ́jẹ́ o Olódùmarè á máa wà pẹ̀lú yín o. Ẹ má gbàgbé láti bá mi ṣí ètò yìí o. Ẹ bá mi ṣí ètò yìí ẹ bá mi ṣí ètò yìí ẹ bá mi ṣí Adániwáyé á wà pẹ̀lú yín tọmọtọmọ tẹbí tará ó dìgbà ó dire ó dàbọ̀ ó dìgbà kan náà o. Tí bá tún ti ní nǹkan mi tí mo fẹ́ bá yín sọ, màá padà wá.